ní kú ní. èmi náà ti èyí orin rẹ̀ kan. Adabul Arabi ni ohun. nígbà tí Mandela kú. Saheed Òṣùpá sọ pé Mandela tó ń lọ talẹ̀ lè fi wé ṣolóṣèlú ni àbí kílẹ̀ ìró àbáwọn tó ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni. èmi wọ́n sọ pé Ṣéhù Ádámọ̀ tó ń lọ talẹ̀ lè fi wé ṣóní mímọ̀ lásán ni àbí kílẹ̀ ìró àbí ànábì Ádámọ̀ tàkọ́kọ́ yẹn ni. kò jojú mẹ́ràn nígbà tó ń bẹ láyé Ṣéhù Ádámọ̀ yìí kò jojú mẹ́ràn fi àyà tì í kò mú kan mọ́ ìkan kì í ṣe ọ̀dàlẹ̀ o. Sheikh Adam. wọ́n bá tún wá pè pé kó wá sọ̀rọ̀ kò ní sọ àsọtán á tún wá máa fún wọn nímọ̀ràn o pé nìkan ìjẹ́kílẹ̀ ò fẹ́ ṣé wọ́n lè ṣe yẹn. Sheikh Adam. ẹ̀yin lẹ́rọ eléyìí. bẹ́ẹ̀ni. ṣe rí Sheikh Adam Adibu. ibẹ̀ ló ti kọrin pé hello ó play fáwọn Glo ni MTN hello o lè máa gbọ́ mi báyìí torí everywhere you go MTN connection is the best. ó wá ní bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ mi pè mí o ọ̀rẹ́ mi pè mí connection ò dáa pè mí sórí MTN mi ni torí mi ò gbọ́ ẹ tó gbogbo bó ṣe ń pè mí ṣùgbọ́n tó bá pè mí sórí MTN lọ́wọ́ kan ló máa gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ kedere. wọ́n ní kéwù lọ nílẹ̀ yìí o wọ́n ní kéwù lọ nílẹ̀ yìí mo sọ pé rí sọ ṣùgbọ́n kéwù ṣe tún kú o Ṣéhù Ádámọ̀ ló kú. kéwù lọ nílẹ̀ yìí wà láì mọ́ ti lọ ṣùgbọ́n ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ Àbíbù ṣùgbọ́n ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ Mùdírù ọmọ tó fi sílẹ̀ táwọn ayé ń sọ Ìmọ̀ni. Ṣéhù Ádámọ̀ ṣe bàbá gbìyànjú o Ṣéhù Ádámọ̀ ṣe bàbá gbìyànjú ṣe rí láti mọ kéwù tó bàbá o kò nira ṣùgbọ́n ti lo kéwù bí àfà wa gangan ní nira. ó wá ní òní àgbẹ̀ lọ́rọ̀ oko àgbẹ̀rẹ̀ oko tán ó fọkọ́ pamọ́ ó ní ọyìn ọ̀la àgbẹ̀ lọ́rọ̀ oko àgbẹ̀rẹ̀ oko tán ó fọkọ́ pamọ́ bó bá wà dọ̀la àṣebágbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó sùn tí ó bá jí mọ́ ọkọ́ tàgbẹ̀ ń pa ọmọ ni ó pa àgbẹ̀ mọ́ kọ́lọ́n bá mi kẹ́ṣẹ́ o àlíyà lórí kọ́lọ́n bá mi kẹ́ṣẹ́ o àlíyà lórí. bisimilahi kul huwallah bisimilahi rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad lam yakul lahu kufuwan ahad. Naam.